babaláwo international àwọn èèyàn ọmọ ìyá mi tẹ̀ríntọ̀yàyà ni máa fi ń wọ orí afẹ́fẹ́ mọ̀ pé lágbára Èdùmàrè ọba tó lómi ara tó ní ẹja ara ire àti ìdùnnú gbogbo wa máa fi ríra lọ́jọ́kọ́jọ́ tá a bá ti ríra ẹ̀rín àti ọ̀yàyà lẹ́ máa fi pàdé mi lágbára Èdùmàrè ire àti ìbùkún ijó àti ayọ̀ á máa jẹ́ tiyín mo kí ọba mo kí òjòyè mo kí ọkùnrin mo kí obìnrin mo kí àwọn babaláwo mo kí àwọn wòlíì mo kí pastors mo kí afars mo kí àwọn ọlọ́gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n mo kí àwọn ọ̀jọ̀gbọ́n mo kí gbogbo wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọmọ ìyá mi ẹ wò ó ṣe rí ọgbọ́n la fi ń lo ilé ayé ọgbọ́n àwọn la fi ń lo ilé ayé àwọn bàbá wa ní ayé àtijọ́ yẹn kí ló máa ṣe tí a bá tó máa rí i pé àwọn ti jagun ogun ti pọ̀ jù kí ló máa ṣe wọ́n máa ṣe àwọn iṣẹ́ kan which is very very important kó yẹ kí gbogbo ọmọ ìdá kó máa ní sọ́wọ́ òun ni pé kí ló máa ṣe nígbà yẹn òun ni pé tó bá rí i pé àwọn jagun síbí jagun sọ́hùn wọ́n á fẹ́ ṣe nǹkan tí àwọn máa fi mọ ẹni àwọn fẹ́ nǹkan táwọn máa fi rí ẹni tó ń gbógun ti àwọn lójú àlá nǹkan tó àwọn nǹkan tó máa fi máa rí ẹni tó gbógun ti àwọn ọṣẹ táwọn máa fi wẹ̀ táwọn máa fi rí ẹni tó ń gbógun ti àwọn lójú àlá kí ló bá ọ̀nà tó ń máa ṣe ẹ̀yin ọmọ ìyá mi ẹ máa rí ẹni tó gbógun tì yín ẹni tó wà nídìí ọ̀rọ̀ yín lójú àlá ẹni tó wà nídìí ọ̀rọ̀ yín ẹ máa lè rí lójú àlá báwo ni máa ṣe ọmọ ìyá mi jẹ́ kí n sọ fún ẹ kí n já ẹ sí kíní kan ilé ayé kò ọgbọ́n ló gbà báwo ni máa ṣe á lọ wá orí akọ pẹ́pẹ́yẹ á wá ẹsẹ̀ akọ pẹ́pẹ́yẹ á wá ewé amúnimúyè púpọ̀ àákó orí akọpẹ́pẹ́ àti ẹsẹ̀ pẹ́pẹ́ yẹn kó sílẹ̀ àwa wá ewé amúnimíyè à ń dàlé lórí àpọ̀ àwa wá odidi àtàrí mẹ́ta à ń tò sí bí àrò lórí ẹ̀kan bí ìkan lọ́hùn á dàbí àrò tàbí ń sọbẹ̀ so tá bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn àwa jó tó bá ti jó tán àpò mọ́ àjò àpò mọ́ṣẹ́ pẹ̀lú ó lè fi ọtí pò ó lè fomi pò tó bá ti wá ṣe tán àwọn máa fi wẹ̀ ní alaalẹ́ ní alẹ́ ẹni tàbí tó bá yẹ pé a rí ẹni tó wà nídìí ọ̀rọ̀ ẹ wàá ṣe kíni wàá fojú ẹ méjì rí wàá rí pé kíní iṣẹ́ tó wẹ̀ yẹn á gbé ẹ lọ síbi tó ti ṣe mítìn sọ akànrí bá ní bọ̀ kì í ṣe ojoojúmọ́ lèèyàn ń wẹ̀ o a ti mọ̀ pé ní báyìí ló gbógun tiẹ̀ ó lè wá àtàkì ẹ lọ́jọ́ kejì o tó lè wá tààtà ọmọ yẹn ó lè wá àtàkì ẹ lọ́jọ́ kejì bọ̀ mọ̀ pé òun ló búso bóyá sọ kò fasọ ẹ̀yà mọ́ lọ́rùn pé tó bá ti àtàkì ẹ búso káyé mọ̀ pé òun ló wà nídìí ọ̀rẹ́ iṣẹ́ ń bá kọ́ wa iṣẹ́ tó confam gongongongongongon àfihàn ẹ bọ̀ bá mọ̀ kó o lè búso o ò láyà láti búso ọmọ ìyá mi sáré ọ̀rọ̀ o ti mọ̀ pé òun ló gbógun tì ẹ́ ṣé olúwa gbógun tì àwọn tí sound 35 fún olúwa gbógun tì àwọn tí gbógun tì mí fìjà fún àwọn tí gbàgbọ́jà òní kò ṣe fún ọmọ ìyá ojú ẹ lọ very simple but iṣẹ́ confam wàá rí nsìn bóyá ìyá ẹ ló wà nídìí ọ̀rẹ́ wàá rí bóyá bàbá ló wà nídìí ọ̀rẹ́ wàá rí bóyá ìgbọ́n àbúrò ẹ wàá rí bóyá ọ̀rẹ́ rẹ bóyá ìyàwó tó ń fẹ́ sílé bóyá ọkọ tó fẹ́ sílé bóyá òun ló wà nídìí ọ̀rẹ́ wàá rí ọmọ ìyá mi iṣẹ́ kéré ó kéré o but ó dájú àmọ́ olúwa lẹ́yìn mọ̀rẹ́ ó dájú ju gbogbo ohun lọ orúkọ mi náà kò yí padà babaláwo international ẹgbẹ́ òyìn ọmọ ìyá mi ó yẹ kí n mọ̀ pé èmi ò rányàn o kò sí kàtàmọ́ aláyé kàmá mọ́ lọ sọ́run oògùn ni iṣẹ́ ni ọmọ ìyá mi ire o thank you very much God bless you.